Ìjókòó ọmọ ló bá ti ń kọ́ wá báwọn má lọ́wọ́ ẹ máa wò bí. Lọ́jọ́ nǹkan yẹn oríṣiríṣi láàmú orí. Ẹ gbọ́ sí mi. Ọlọ́run ò ní fi pamọ́ lọ́jọ́ nǹkan yẹn. Aláàjì Ìsàkí Olúwo Dúpẹ́jayé sí mi wù mí. Tí ó tọ́. Madam Sajẹ. Dúpẹ́jayé sí mi ẹ máa ṣakọ. Fẹ́tì Àbálógun. Ẹ wọ ẹ̀yìn kẹwọ́ wájú. Ábè Láre. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe o. Nígbà tí Kẹ́mi Akóredé tún taṣọ fáwọn eléyìí. Mo ní jọ Pọ́tébù ó ní rárá òun lọ ṣàtòun lọ́dọ̀ télọ̀ ni mo ní ìkà. Òun kọ́ ní 65,000 mo ní àá. Ẹ bá Madam Sajẹ ra aṣọ. Ṣé tó bá di lónìí ṣé ọmọ fún ẹ̀yìn náà sọ bẹ́ẹ̀ ni àwọn ní ẹ̀? Ẹ jọ èlò ni aṣọ tọ̀dọ̀ yín àti èlò ni wọ́n fi rán. Ọwọ́ náà ọwọ́ tẹ̀ ṣe náà. Iṣẹ́ Yorùbá ni iṣẹ́ ẹranko. Èèyàn ni wọ́n kòyókòyò láyé ní onígbà èèyàn àwọn tèmi. Jọ èlò ló parí ẹ̀jà rẹ̀. Èlò. Ẹ ṣe àpàyàn fún Kẹ́mi ni. Ẹ ṣe kí ni. Pọ́tébù Kúta Abíọ́lá dà. Wọ́n wà láàyè wọn ti di pé wọ́n wà láàyè wọn sí. Ijó nìkan ni ọ̀pá náà tí ó lè nílò ẹ̀. Ó yá jọ èlò ló parí aṣọ tọ̀dọ̀ ẹ àti télọ̀ àti pọ́tì jọ ìwọ náà tún wọ́n sáyì. Àmọ́ òní gbígbó lójú ẹ wò. Ìwọ ni kójú mi wò. Ọlọ́run ọba gbó lójú rẹ wà o. Àgbọn èèyàn wà báyìí. Kí wá ṣe báyìí? Má wojú rẹ̀, èlé wojú rẹ̀, má wojú rẹ̀. Èèyàn ga jù mí lọ, ṣé kí wá ṣe báyìí? Má wojú rẹ̀, ìwọ máa wọ̀ ọkọ báyìí ló máa bá sọ̀rọ̀. Èlò ló parí aṣọ tọ̀dọ̀. Ọmọ náà ò gbà ọ́. Hallelujah. Hallelujah. 2.5 ni mo rà. Mo rọ. Mo dẹ̀ láì nílẹ̀. Kò tó 100,000 náà tó ń bí. Ẹ̀yin méjèèjì lọ́rọ̀ kan 300. Tí ẹ fà gbọ́dọ̀ tí ẹ wo 100. 98. 100,000. Ó dà. Ẹ jẹ́ kí ọlọ́jọ́ mi jókòó. Ẹ wá máa ṣẹ̀kalẹ̀ yìí. Ẹ máa lọ gba TV. Ṣáàgà kan ṣo náà máa jókòó lé àtàwọn pẹ́ ọ̀rọ̀. Tẹ bá ti ń bọ̀ next party ẹ mú àga ti ní dání. Wọ́n ṣe ńláńlá fún mi. Ẹ rọra o. Kẹ́mi Akóredé. Ẹ wo lẹ. Ìwọ gba owó aṣọ lọ́wọ́ àwọn Pọ́tébù. Kò yẹ kó lọ bẹ́ẹ̀ rẹ̀ nígbà. Ọmọ lára. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.